ọba ti pàṣẹ o ọba ti pàṣẹ nìyẹn nílùú bàbá tèmi ló Ògbómọ̀ṣọ́ ìmáàmù Habibullahi Ayílára òun ni ìmáàmù àgbà lè Ògbómọ̀ṣọ́ tí n bá tó gbọ́ tọ́líà kan ẹni tó sọ òfò ló tọ̀wọ́ ṣe nígbà tá à ń sọ fọmọ tọ́líà yẹn jọ náà tó múra kankan ọdẹ ó lọ opportunity ó misuse yẹ from now ìmáàmù Habibullahi Ayílára ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ àgbà báyìí tí n bá tó gbọ́ pé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ìmáàmù tọ́líà kan ikú pamọ́tọ̀ ni. ọba Gandhi ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n fa ìmáàmù Habibullahi Ayílára kalẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti ilé àtòkò wọ́n fa àwọn kalẹ̀ pé ìmáàmù wa tuntun l'Ógbómọ̀ṣọ́ nìyẹn. bàbá wa Mudirul Markaz Amirul Mu'minin wọ́n sì wá announce ẹ̀ jáde ní ẹnu gbogbo rábìtọ̀ wípé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wádìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ research a rí wípé ẹni tí bàbá wa ọba Ògbómọ̀ṣọ́ ọba ìlú Ògbómọ̀ṣọ́ fà kalẹ̀ gbogbo rábìtà fọwọ́ sí ẹni tó fọwọ́ sí ni. Ìmáàmù Habibu ní ìwà ìrẹ̀lẹ̀, Ìmáàmù Habibu ní ẹ̀kọ́, Ìmáàmù Habibu tó tẹ̀lé, Ìmáàmù Habibu ní tìjú. So gbogbo rábìtà gbà pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ Ìmáàmù Habibullahi Ayílára ni ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Àṣẹ látẹnu ọba ìlú Ògbómọ̀ṣọ́ ọba Gandhi ọba Ṣọ̀ún kọlọmbà ni lọ́ra ẹ̀mí bàbá náà. Now you are talking. Èmi rò pé tó yẹ kó bá ti ṣe tipẹ́tipẹ́ nìyẹn. Èmi rò pé tó yẹ kó bá ti ṣe tipẹ́. Báwo ni tí o tó nǹkan ṣe máa dààmú dídí ọba ìlú? Nígbà tá à ń sọ fún ọmọ tọ́lé àyẹ̀jọ́ náà ó múra kankan ọdẹ ó lọ opportunity ó misuse yẹ. Jama à ń sọ fún pé ipò tó dé yìí ìyá àmọ́tọ́lọ́ ń wò débẹ̀ you are not worth it, you are not worth it. Àmọ́tò kò sẹ́ni tó dọ́lọ̀ ń lẹ́bi lórí kó ṣe gbé lápájá sípò. Bóyá iṣẹ́ àwọn òbí ẹ̀kan ni o, bóyá ṣe ilẹ̀ àbábó ti jẹ́ ó tà ti dépò nìyẹn dá fi ẹ̀kọ́ lò fi làákàyè lò. Àwọn wèrè kan wá kó táyà sí lẹ́sẹ̀ ó náà wá ń sáré ó ti wá ṣubú báyìí ẹ wá gbé dìde padà kárí. Saheed Shittu ti ń la ayímọ́lẹ̀ ó yà lọ para rẹ̀. Àfa tọ́líà kì í ṣe Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ ó yá ẹ lọ para yín káwọn tó ṣẹlẹ̀ ẹ lọ ṣe ń tẹ̀lé ṣe kárí náà ẹ display stubbornness yín. From now Ìmáàmù Habibullahi Ayílára ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ àgbà báyìí tí n bá tún gbọ́ pé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ìmáàmù tọ́líà kan ikú pamọ́tọ̀ nìyẹn. Torí kó tó dà bẹ́ẹ̀ aṣọ fún kẹ́rù gbéraga wọ̀ ìlú òjẹ́ kankan lójú ẹ̀ ọba àlú òjẹ́ kankan lójú ẹ̀ gbogbo àwọn afá arábìtò òjẹ́ kankan lójú ẹ̀. Àwọn wèrè tí ti lẹ́yìn lọ́jọ́ náà afá ní nàlí fàtàtà hádì kọ̀tún wáyà wá kálímà ìmọ̀ òkú fún alẹ́ ìbàkọ́ wá láàkàìrà fi húsìnì ní fàtà tíwà ìlìmì ha ìkànnàmì gẹ́rì ayá ìrìdá wá afá ní nàlí fàtàtà ẹ̀rí ọ̀dọ́ ènìyàn ìnàlí fàtàtà ìjọmọlúwàbí èèyàn àdíkọ̀tún wáyà òhà ìtìjú ẹ̀ ó dàbí ọgbà ní fún tí ó mọ̀ sọ kó ń bi gbogbo aburú yóò mọ̀ sọ kó ń bi ìmọ̀ràn ọ̀tá ìtìjú tó bá ní yóò mọ̀ sọ kó ń bi ète ọ̀tá ìtìjú tó bá ní yóò mọ̀ sọ kó ń bi àwọn àṣìṣe ìtìjú tó bá ní yóò mọ̀ sọ kó ń bi tó lè ti ṣubú ìnàlí fàtàtà àdíkọ̀tún wáyà òhà ẹ̀rá ìní tìjú ti tọ́lé aṣọ́gbà báyìí nísìnyí nítorí mo sọ fún àwọn dìde nìkan ó ń gba àlùfáìsì ní láti bòmí ó yá àwọn ọba ìlú Ògbómọ̀ṣọ́ ti fa Ìmáàmù Habibu kalẹ̀ báyìí kó ní ìmáàmù tìlú òun ó yá kí tọ́lé aṣọ́gbà àtàkó tó kù fà rẹ̀ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ kátùrí náà gbogbo àwọn gbèrè tí ń fún lámọ̀ràn míì ó yá kí wọ́n sọpọ́tì ẹ̀ nísìnyí. Saheed Shittu ti ń larí mẹ́lẹ̀ ó yá dìde bóyá wọ́n jọmọ̀ Ògbómọ̀ṣọ́ kó lọ sọ́gbómọ̀ṣọ́ kó ní kò tẹ́ ọlọ́run ó fẹ́ òkọ̀ à ń sọ̀rọ̀ pa authority à ń sọ̀rọ̀ pa àṣẹ yẹn wá ń fi àìmọ̀ kan ẹ̀fí ignorance ẹ̀fí display mọ̀ tí wọ́n pè ní authority ó dà bẹ́ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe tó tẹ́ bá mọ̀ tẹ́ ń ṣe ni mọ̀ pé ìtọ́ba àlú bá fẹ́ nínú ìlú ẹ̀ ló fẹ́ tí ò bá fẹ́ kò fẹ́ ni ẹ̀ bá kú ó yẹ gbogbo ẹ̀sìn tí ń sìn kẹ́ni ọba tọ́lá ti bàbíbù jẹ kẹ́ni kò tọ́ kó yẹ kó jẹ ẹ̀yin wá ń bínú ẹ̀ ńlá rí mọ́lẹ̀ kí ló káyé àìnítìjú ti tọ́lé aṣọ báyìí nísìn ẹnìkan òjò lójú ọba àlú òjò lójú àwọn àfà gbogbo àwọn bàbá tó bá bẹ́ẹ̀ bí nínú rábítà àwòrán bí ń tí torí àwọn dìde tó ń ti lẹ́yìn wọ́n ti wá ti bàbá yìí nísìnyí kò fẹ́ wo tó fẹ́ ṣẹlẹ̀ ìnàlí fàtàtà àdìkọ̀tún wáyà wá ilé ọ̀dọ́ tó fẹ́ ṣubú nípò gíga ìwọlé mi ṣe wà sí fún torí wà sí ó ti bọ́ fún tọ́lé àbá ìlú wúlò mọ́ àsìkò tó yẹ kó fi ṣáì gbọ́rọ̀ mi kó mú lò ọba ń sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ àwọn rábítà sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ àmì òkúkú mọ̀ tó fi lọ́kàn balẹ̀
yóò mọ tó fi lọ́kàn balẹ̀ kí mufti ìwọ nísìnyí tí tó ń ti lọ́lẹ́ tọ́lẹ́ alẹ́yìn kó bọ́ọ̀ta kó wá tó gbọmọ̀sọ́ kó wá yìn kó sọ́lẹ́ alẹ́ gbọmọ̀sọ́ lórí gbogbo tọ́bọ́nẹ́sì ìyẹn wá display ẹ̀ mọ̀ pé abẹ́ ìgbádùn tì iná fatata adìkọ̀tún wáyà wá afá ní ìrì ọ̀dọ́ ìtìjú ẹni ọgbà rẹ onífẹ́ǹsì ẹ onídàbòbò ẹ níbi gbogbo tí jẹ́ àbúrú kálímà yìí mọ́ o kù fún ní alẹ́ yìí bàkọ́ wà jẹ̀mọ́ ó dàbí omi tá ara gbà yíká omi tí ń bẹ́nu gànga omi tí ń bẹ́nu bọ́ o jẹ̀mọ́ yóò máa wà ń bẹ̀ títí láíláí ni torí kò síbi tó fẹ́ sàn gbà lọ omi tá a kọ́ sínú táǹkì tí táǹkì ò bá ti jò inú bí táǹkì náà lómi ó máa wà kódà kó lọ́dún kan ìnàlífà tààtà àdìkọ́tún wáyà wá kàlímà ìmọ̀ òkú fún ní alẹ́ ìbàkọ́ wà láàkàìrà fi usini ilifata tiwa ilimi ha àǹfààní òsànfà níbẹ̀ èmi mo gba bẹ́ẹ̀ ni mo gba owó wúlò bó o bá ti lẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ náà ni ó bá gbogbo oyè tó bàjẹ́ àìlẹ́kọ̀ọ́ náà ni ó bá gbogbo tó níjẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ àsìkò yẹn ẹ máa ń tẹ̀ ń ṣe làákàyè ẹ ṣe làákàyè tẹ́lẹ̀dá àwọn òbí yín ìyá àwọn òbí yín ìgbìyànjú àwọn òbí yín tó bá tì í dépò gíga tán ẹ má fi àìlẹ́kọ̀ọ́ àtàì nítẹríba ẹ má fi tìra yín ṣubú bíi tìmọ́mù bíi títọ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ jàmá ẹ má fi tàì níjọ ni lójú àwọn àgbàlagbà òjò yín lójú ẹ má fi tìra yín ṣubú bẹ́ẹ̀ ni etí bẹ́ẹ̀ ni ẹ láàkàrà fi húsìnì ìfàtà àti wà ìlìmí ha nǹkan náà mi gèrè ayá ìdáhùwà àfáà ní gbogbo ìmọ̀ tó wù kọ́ mi ènìyàn ó mọ̀ ó bá ìdádí ó bá sànàbí ó tún wá túráfù ó lọ Kuwaiti ó lọ aziari ó lọ Masari jama àbò lọ Madina àbò lọ Saudi ó lọ Riyadi ó tún wá lọ kéwùsì ó tún bá sàtífíkẹ́tì wọn bẹ̀ gbogbo eléyìí ni òkú lò fún ẹ nǹkan náà mi gèrè ayá ìdáhùwà bó o bá ti ní tìjú tó fi lò ó tó o bá ti lẹ́kọ̀ọ́ tó fi lò ó gbogbo ọmọ yóò padà gbé sí ni ìwọ lọ léèwé ó bá masters ó bá degree ó bá phd gbogbo ó padà wéèsì náà ni nítorí tó o bá ti ní làákàyè tó fi lò ó tó o bá ti lẹ́kọ̀ọ́ tó fi lò ó ìmọ̀ yẹn fẹ́ ṣiṣẹ́ àmọ́ ìlẹ́kọ̀ọ́ yóò padà mọ dìfí tiẹ̀ ní tí ń ṣẹlẹ̀ lásìkò yìí nìyẹn so ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ ẹni fẹ́ ẹni kọ̀ látẹnu èmi àfáànù dínì àlàkí tí bàbá ẹ̀ dán nílùú bàbá tèmi ló Ògbómọ̀ṣọ́ ìmáàmù Àbíbù láàyè ayélujára òun ni ìmáàmù àgbà lè Ògbómọ̀ṣọ́ tí bá tó gbọ́tọ́ lé àkàn ẹni tó sọ òfò ló tọ̀ wọ́n ṣe ìbá tó gbọ́gbọ́ kan tó ní àsìkò tọ́rọ̀ tó dà bó ṣe dà yà wú fún òun àgbà bá bí ẹni kó pé méjì bí ẹni kó ju bó ṣe wà lọ ọba ti pàṣẹ nìyẹn kò sẹ́ni tó yí àṣẹ ọba padà àwọn ará bí sáà ti gbòǹtẹ̀lú ìmáàmù Àbíbù láàyè ayélujára ẹ kú oríire náà ní dìbàjẹ́ níta ní fún ọba kú bàjẹ́ lẹ́nu fún ní dáa bọ́lọ̀ sí bàbá yìí náà nù láwọn àṣẹ sí bóun bá ṣiṣẹ́ sí báwo lórí yóò ṣe jẹ́ ti ní ọlọ́run ní jẹ́ inú ṣiṣẹ́ o ìmáàmù Àbíbùlá ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ o ẹ ní ṣiṣẹ́ lọ́dọ̀ ọba lu yín ẹ ní ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ará lu yín ìmọ̀kímọ̀ kò ní kùn yín ní kùkùkùn bẹ́ẹ̀ ni ṣètánì ò ní tì yín ẹ lòpò náà lálògbó lálòtọ́ ẹ bá lóhun ò ní gbà yóò kẹ́ sàn fún dáadọ́ lásán ni ọláyà nàbọ̀ Muhammad àwọn arábìtà ti sáyẹ̀nsì lẹ́nu àfáwà àgbà nítorí ti fi lè mú ìdíhù tí wọ́n ti ànáǹsì ẹ̀ ẹjẹ́ àwọn tẹ́gbọ̀dì tí ò rí gbà òfin tí wọ́n fẹ́ ṣe torí mo rí báwọn èèyàn bínú gan lórí nẹ́ẹ̀tì mo rí báwọn èèyàn para ó dàbí kí wọ́n lọ bá mo ti rúdà yálà yìí àbàbà wọn sì tó bẹ̀ Allahu Akbar so ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ ó kí Imam Ayélujára bí ẹkú oríire ó sì kí ọba wa Ghandi Ògbómọ̀ṣọ́ pé ẹ̀yin náà ẹkú ipò àgbà ẹkú túlùṣe ìlú òní túmọ̀ yín lórí ọláyà nàbọ̀ Muhammad ọlá la ilaha illallah ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìlú ẹ̀rọ kọ̀ọ̀kan wa náà ò ní bàjẹ́ ìwà gbéraga tí já níbọ̀ láti kò tó ga ọlọ́run aláàánú èmi bẹ̀ ọ́ dákun sọ mi ń bẹ̀ ó sọ gba àwọn ọmọ mi náà ń bẹ̀ ọláyà nàbà Muhammad àti gbogbo etí tí ń gbọ́ mi ọlọ́run kó sọ kálukú wa ń bẹ̀ o ìwà tí máa ń yẹni nípò ọlọ́run dàkún wọ́n fún wa wo ọlá wàlà hàwlà wàlà quwwata illa billahi